karama bẹnu ẹbí wa yìí kí ni karama wọn ni ọ ní kí ni karama wọn mọ̀nà kí sọ̀lì hin òun náà ní pé má jẹ́ kó bọ́ sínú ọkàn rẹ ẹni tó bá ń wájú ipe ọfẹ tán fún má jọ wà nù ọkàn rẹ pé ìgbà títí ẹ ìjọ mọ̀ pé wọ́n jọ bí wa ni nítorí òjẹ́ lomi ọ̀ nàró òun náà ní yọ owó àwọn tí wọ́n wà wájú rẹ̀ kó fi wọ́n ṣe bàbá ṣùrùtù lé wa ó ti tẹ̀ mọ́lẹ̀ ọ̀fàwé òfin àwọn tó bí wa ya. wa khairun nasi indallahi sakhasun. oúnjẹ tí wọ́n gbé síwájú rẹ̀ ẹlòmíì ò ní gbé e ṣebó ti wà wájú rẹ̀ náà kò ní jẹ́ tẹlòmíì. ẹ̀rí tí àwọn yòókù mi bẹ̀ mí ṣáà sódàkùn ìfàrò yìí mọ́ tọ́ bá ti dá wọn lóhùn àwọn náà ní sọ̀rọ̀ mọ́. iṣẹ́ tí àwọn yòókù mi bẹ̀ mí iṣẹ́ tí gbogbo wa ti ń jẹ ni. àwọn bàbá kan bẹ méjìlá àwọn tí wọ́n bí wa gbogbo wọn ẹni rí ni wọ́n. àwọn kan bẹ wọ́n sóore ẹnìkan ọmọ ìpolóore ni wọ́n. nígbà wọn wá ṣe fá níjọ wọn wá lọ la mọ̀ pé ta ni ó di ààyè tí wọ́n ń di. wọ́n dàbí akókọ́ta nù ẹbí gbogbo ẹ̀gbin ẹbí àwọn ni wọ́n gbà mọ́ra. iṣẹ́ tọrọ ọ̀rọ̀ àwọn nù ni wọ́n mọ̀ wá ṣe ẹnìkan ò ní mọ̀ yìí pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ rẹ ni àwọn àwọn ìpè ṣebí lẹ́vù ẹ̀ ní fi ṣe tí ń ṣe òun ni. wọn yìí sì ṣàtọrọ jẹ. àwọn akẹ́wà ń bẹ ọlọ́run bọ́lọ̀ máa fẹ́ ràn yàn ìntàfẹ́ tí mo fẹ́ wí àwọn akẹ́wà ń bẹ nínú àwọn tọ́lọ̀ ń bí wa àfúrádù ni wọ́n. mo ní kó dáńtọ́ ń jẹun dó nítorí ọmọ náà nù lẹ́yìn yé wọn ọmọ kankan mi mà kódà bá wù akáni ò ṣe òyìnbí ṣe. ẹ dákun ń bá wí ní ẹ dákun ọmọ kéwù ni ẹ jẹ́ ń bá wí dáadáa. ọmọ ọlọ́mọ ni ní bá wí mọ́ àmọ́ wọn tó bá ti sábẹ́ mi ẹ má kó mi lẹ́nu sókè mọ́ ẹ kó ń bá wí. ẹ yà kún un lọ. wọ́n dàbí méjì ni wọ́n bẹ́ẹ̀ bá wà ń wò wọ́n ẹ rò pé akógọ́ta ni wọ́n ni. ẹlẹ́ẹ̀kẹ́ àkọ́kọ́ nù ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ àfúrádù ni wọ́n àwọn ọlọ́wọ́n fi ṣe liwahul waqti. Allahu akbar. àwọn ọlọ́wọ́n fi ṣe àsíá àgbà. níjọ́ tá a ti wá ń lò bọ́ bọ́lọ́ mọ́ wá gbé ẹnìkan tó yẹ sàsíá ẹ̀mí rẹ̀ ó firi yìí pé tọ́ta bá ń bẹ nínú ayé òun kì í ṣe inú ẹbí òun lọ́wọ́ torí gbogbo ntí ọlọ́run máa fún tọ̀hún tí gbogbo èèyàn fi sọ̀rẹ́ńdà fún ọlọ́run ò fún sọ wá lẹ́ni tó bá lọ́wọ́ ọ̀gbà kọ́lá tó bá fi hàn tí bàbá bá ń rí i pé ní iye ọjọ́ àwa yòókù tá à ń tẹ̀lé òun tá à ń tẹ̀lé bí ó ti lọ́wọ́ ọ̀gbà òun ni ó sọ̀spẹ́ndì orí rẹ̀ nu káwá gbé lájọ tí tọ́lọ́run fẹ́ nàró àwọn tó ń bí wa ó gbé Sheikh Salati dìde. Radiyallahu ta'ala anhu. gbogbo ẹbí lọ tẹ̀lé àmọ́ pẹ̀lú kinní kan mọ̀jẹ̀mú ni ọmọ bẹ̀rẹ̀ ara àwọn táwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run rán ni. kí lọ́lọ́run rán wọn ò ní mọ wá káàkiri fún bùkátà ẹbí. fúnra ẹ̀ ní ọmọ gbọ́ pé wọ́n ní lápáyà sẹ̀ kán báyìí kẹ́ ẹ tó bójú wẹ̀yìn ẹ ti bẹ̀rẹ̀ ó ti kàn yín la. wọ́n yẹ fi fóònù lé àfàǹdá káàkiri. Radiyallahu ta'ala anhu. nígbà tí dáwùrù yín ọmọ bọ̀ tí ọmọ bọ̀ tí ọmọ bọ̀ ọpẹ́ kátó tó ríru yìí pé tàlàfì masala Sheikh Salati. Radiyallahu ta'ala anhu. bi kulli fammi aqul hadha al-qawl ọlọ́run tó yọ bàbá àdàkíbìlà Sharafu jáde. Radiyallahu ta'ala anhu. kọ́dà ẹni tí ọ̀fẹ́ máa yìí pé wọ́n mọ̀ràn òun nù ràn òun nínú ẹbí wa wọ́n sì yà sí. gbogbo àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n á gbà pé ní ọlọ́run yẹn ni tó gbà sí alẹ́ lọ́wọ́ ni wọ́n mọ̀ wá tẹ̀lé. nígbà ọlọ́run ṣe sáà tọ́lọ́run tó ń gbé àsíá dìde fi hadha al-waqti fi hadha al-waqti al-hadir yani ọlọ́run wà nàró Sheikhul Qadiriyya. Adamallahu hayatahu. Amin. Sheikhul Qadiriyya wọ́n gba oyè lọ́tún àtòsí láwọn oyè tó nítumọ̀ tí ẹ ṣe pé wọ́n ń bùn ún torí pé ọlọ́run yà sí ọlọ́run nàró ẹ̀ sáyé. ọgbà Sheikhul Qadiriyya ọkọ̀ gbajáná sí àgbà ńgbà yín ò ní ṣe kéde mọ́ ni
níjọ́ tí ń yí ajá sí àgbànlé Salati gbogbo nǹkan lọ́lọ́run bù máa ṣe. alhamdulillah. gbogbo tí ń jẹ́ mùrídìí Mọ̀lánà Aminu Jésù lónìí tí ó tún máa extend dọ́là èmi àti sẹ́yìnfù làájọ́ ń ṣe làájọ́rọ̀ bá àwọn alátọ̀lẹ̀ alẹ́nàájì tọ̀rí kàlkàdìríyà tẹ́nìkan bá háìsì bí látọ̀rí àwọn nábùlù sí láì fún gbé báyìí èèkà ní gbogbo àtọ́bájá àkàrà nù wọn tí wọ́n dé tọ́jà àwáìlú náà àwọn mùrídìí bàbá nàkí bàbá Amirul Jaysh. bẹ́ẹ̀ mi bá ń ṣe kìyàrá tó mú tẹ̀sùbá lọ́wọ́ ẹni tí wọ́n ń gba àwọn rẹ̀ tí ó kéésì bí alaras tọ́lá lómi máa rò pé abúlé sẹ́yìnfù ọkà dọ́gbọ́n ọkà dẹ́gbẹ́ kan ni o bí sẹ́yìnfù ti jòkó yìí orí rẹ̀ ní ìsì bí wà tí ò sí lórí ó wà lórí rẹ̀ báyìí alaras ní sẹ́yìnfù ọmọ kéésì bí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ kéwú mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní bá mo yín lọ bì kẹ́ mo fẹ́ kẹ́ ẹ lọ kéwú bẹ́ẹ̀ ni alaras ní sẹ́yìnfù ọmọ kéésì bí gbogbo kàsídà láyé bàbá nàkíbìlà ṣẹlá máa wá káàkiri bàbá ọ̀tẹ́ bọ́sẹ̀ àyìn radiyallahu ta'ala anhu. wọ́n mọ̀ wá káàkiri bẹ́ẹ̀ ni bàbá Sheikh Nasirdeen ló mọ̀ wá káàkiri. radiyallahu ta'ala anhu. níjọ́ náà lọ́hùn alekuwodo ndélẹ̀ gbogbo àti hajamu seifu níjọ́ náà lọ́hùn ndélẹ̀ àti gíga àti gbogbo kẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ jọ àfa yìí lọ. Allah alekuwodo. alekuwodo joko bó ti dé òun Ọlọ́run wọlé aṣẹ́fún bá sábà nàró rẹ̀. àmín. àti gbogbo ọ̀tọ̀ bá sàmí. àmín. ẹ wo kéèyàn wá dédé léyìí káwa wa ta ní sùláyà tá a gùn tá a ṣe gbogbo nǹkan kódà tí kéwù ti yé kọ́mọ wà á rí wa níjọ́ náà lọ́hùn sẹ́yìnfù ò tí ì wọlé kéwù tí wọ́n ti mọ̀ ìpele yóò dà fa. alhamdulillah. àmọ́ tó kọ́ mọ̀ ní pé gbogbo tá à ń ṣe Salati tí ó mọ̀ sòsì. a ké kàsídà àwa ń ṣe rìádà àwọn eléyìí tí wọ́n ń ṣe kàsídà tó ń ṣe yìí sẹ́yìnfù là á máa wò. orí bẹ́ẹ̀ sẹ́fù là á máa wo òun ní ó ké kàsídà òun ní ó bá ti jòkó àwọn ọmọ wòran ni àwọn ọmọ lùbà lírí ọmọ ké kàsídà tẹ́ ẹ̀ ń dùn tẹ́ ẹ̀ rò kà yín náà padà gbélé yẹn ọ̀rẹ́ yín ó ti rẹ̀ wọ́n náà ní sẹ́dọ̀ ti gbé ìpínlẹ̀ lọ. Allah. gbọ́dọ̀ tóbi ẹni Allahu Akbar. Allahu Akbar. mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ yìí kọ́ wa máa wọlá bíi ti ń tọrọ bíi ti ń sọ òun ni kọ́ wa máa fi bẹ lóhùn. bá a bá ń lídìí yíde lọ́lé ọba sẹ́fù lánàá kó máa lídìí kó là ń jọ ìjókòó bàndírì mọ̀lúdì am òun náà lánàá ó síwájú tó lóhùn rẹ̀ kálẹ̀. ilaha illallah wa khairun nasi indallahi sakasun naam tahalla bil makarimi wa sifati. àwọn rẹ̀ pé èyí tó mú àwọn náà anema bẹ́ẹ̀ bá ẹsẹ̀ darí maka imari kan búbọ̀ ni. ìdájà lásìtàwù wa khairun nasi. ó wà òkè wọn láìkẹ́ I love it. wa khairun nasi indallahi sakasun. gbogbo onútọ̀ kọ̀ọ̀kan tí ń bá wíyàn yín tọ́ ọ bá ti fi ọ bá gbé àṣẹ ìrìnsẹ̀ tó jí oúnjẹ jẹ kọ́ wá ní ọlọ́run wọlá bí ibi tí mo bá dé yìí ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ó ṣe fún yín. tahalla bil makarimi wa sifati. wọ́n ní wá wo sẹ́yìnfù ni o mo sì fẹ́ ní wá fọlá rẹ̀ tọ́lọ́ ẹ bẹ lọ́hùn. wa khairun nasi. nígbà ó ṣe sáà ẹ wo gbàtí Mọ̀lánà Aminu Jésù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́yìnfù yìí ni wọ́n sílẹ̀kùn gbogbo ajá náà sì káwọn náà máa fáìn lẹ́yìn àfa wọn. wa khairun nasi. tí ayé àfa rẹ̀ ò ní di ayé tiẹ̀ lọ́wọ́. indallahi sakasun. Aminu Jésù gbà wọn bẹ̀ láyé wọn kàn bàbá à ń lọ bí báyìí dédé epo àti ọ̀hún àti Aminu Mahaji yìí náà yìí dédé epo ẹ wá ní wọn ní máa pààrọ̀ mọ́tò wọn pààrọ̀ mọ́tò wọ́n ti dábòsí sọ́dọ̀ Ọlọ́run Allah. wọ́n wàá rọ epo sínú mọ́tò wọn tẹ̀lé Aminu Jésù wọ́n bá ti gbé àbùkátà tí àfa gbádùn wọn tán wọ́n lọ lẹ́nu ìlú lápò sínú ọ̀rọ̀ tiwọn. wa khairun nasi indallahi sakasun. tahalla bil makarimi wa sifati. idha jalasitahu yawman tajidu. ẹ̀yin lọ́bí tó ń lọ èyí tó ń wí òun gan nìkan ni. khairun nasi. sẹ́rí máa wò máa lẹ́sìn yàn karama ń bẹ́ẹ̀ nù ẹbí wa yìí kí ni karama wọn ni ọ̀ ní kẹ́ni karama wọn mọ̀nà kàrà sọ̀lì hìn òun náà ní pé
má jẹ́ kó bọ́ sínú ọkàn rẹ ẹni tó bá ń wájú ipe ọ̀fẹ́ tán fún má jọ wà nù ọkàn rẹ pé ìgbà títí ẹ̀ ìjọ mọ̀ ìpè ọjọ́ bí wa ni nítorí òjẹ́ lomi ọ̀nà ro òun náà ní yọ owó àwọn tí wọ́n wà wájú rẹ̀ kó fi wọ́n ṣe bàbá ṣùrùtù lé wa ó ti tẹ̀ mọ́lẹ̀ ọ̀fàwé òfin àwọn tó bí wa ya. wa khairun nasi indallahi sakhasun. torí bí o ti bàbá ti wáyé ẹlòmíì mẹ́bí mi ládùúgbò kódà yóò mọ̀ wò báyìí kò ní kí ẹlòmíì ò kí bàbá rí alẹ́ mi kí náà mi nǹkan gbá tiẹ̀ ni bí o ti gbá tiẹ̀ ọlọ́run ò gbá tiẹ̀ náà nù ni. wa khairun nasi indallahi sakhasun. gbogbo àwa tá à ń pe bàbá yìí kó wá lọ bá ara ìwà wa àti búrẹ́dì àwa la wá ń tẹ̀lé lónìí yìí n ti sọ fún wọn ní yí pé àṣì àwọn ni bikulli man al-kalima ana aqul hadha al-qawl sirran wa jaharan èmi ń ṣe ìtọ̀rọ̀ fún tèmi ní ìsìn ṣe bẹ́ẹ̀ yà nù ni. báwọn tàná ti ṣe nítọ́lọ́hún bàbá tọ́lọ́hún bá àwọn ti tàná tó jáwọ́ gbà òun náà ń dèdè tàwọn tàná kí ni nǹkan ọ̀hún òun náà ní ẹyọ kan àtàwádọ̀. Allah. bọ́lọ̀ ń bá kó nǹkan fún yíyan tí ọba ti ní tẹríba kì í ọlọ́run ò fún wọn ìdánwò láàrin wa nù. wa khairun nasi indallahi sakhasun. mo kúrọ́ kan máa ṣéwù lẹ́yìn rẹ̀ mo sọ fún àfáà wa alágbàjì yìí máa sọ̀rọ̀ ṣéwù funfun wọ́n sì yẹ́ dàkà tó wọ́n wà diplomacy púpọ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n yẹ tètè yọ̀ máa yàn àmọ́ ìfẹ́ tí wọ́n ní sí mi wọ́n wá ní tí n bá ti rí ọlọ́run rí àwọn náà bí mo ti rí wọn bẹ́ẹ̀ lórí ájà kan wá gbé mi àtàfáà wa nínú ọ̀sẹ̀ yìí ó wá gbé àlọ́dọ̀ ṣéfù wọ́n wá jòkó lórí àga èmi wá mọ̀ ipá àfáà wa la tẹ̀lé lòdì mo wá jòkó ńlẹ̀ kí n tó jòkó ńlẹ̀ ẹlẹ̀ ní ṣéfù ti jòkó ńlẹ̀ ẹlẹ̀ níwájú wọn. wa khairun nasi. wọ́n ńlá aṣọ kìíní ẹ̀ gbé asọ́kùnrin tẹ lókìkí tó yìí bó ti karama tó yìí bó ti buhaya tó yìí èmi náà wá jòkó ńlẹ̀ ẹlẹ̀ èmi àti ṣéfù àjọ jòkó wọn ṣéfù wọn ṣe bí ọmọ kéwú wájú wọn ńgbọ wáyà wọn náà wá rí i pé ẹsẹ wá jòkó ńlẹ̀ ẹlẹ̀ tága pọ̀ tó báyìí àwọn náà wá jòkó ńlẹ̀ ẹlẹ̀ ṣéfù wọn sáré lọ gbé ìtẹ́kẹ̀kọ̀ wúlẹ̀ báwọn fa ọba tẹ̀tẹ̀. wa khairun nasi. wọ́n ṣe bíi káyé pé àwọn ni wọ́n gbé ara fífún sí lẹ́nu ni wọ́n ṣe báyìí gbogbo nǹkan ni wọ́n fi ń sàpẹ́lẹ̀ wọn wọn á ní ṣé wàlúùkà ọmọkùnrin yìí ò ní kú láyéláyé. àmín ya Allah indallahi sakhasun. àwọn máa ń wọlé tọ̀ láwọn àfa àti ọlọ́run ní lásìkò nígbà ọlọ́run kú fún wọn tí ò fa wàásà tọ̀ wọn lọ. tahalla bil makarimi wa sifati wa sharru nasi. àbá àmọ́ yìí ti lọ jìnnà yìí ń ṣe sífà lọ́wọ́ kẹ́ tahalla bil makarimi. tahalla bil makarimi wa sifati tahalla bil makarimi wa sifati. nígbà tí sẹ́fù wa ń bá ayé rẹ̀ bọ̀ wá kó tó dé mọ́hálà tí sẹ́fù dé yìí ọlọ́wà ni mọ̀lánà mi jẹ́ sí lọ wallahi. Allahu ta'ala anhu. ìyá àbú máa ń sọ gbogbo gbà bọ́dá ní tó sọ fún yín pé nẹ́tíwọ̀kì rẹ̀ ló ti lọ òun ni. bẹ́ẹ̀ni. Danjuma slọ́ọ̀tì tí ń lónù nẹ́tíwọ̀kì rẹ̀ kí lè máa pe fíùsì rẹ̀ kí lè máa pe tí máa gbé náà sí àdúgbò transformer rẹ̀ nù ni ó ti lọ transformer yẹn ti lọ ẹ máa wò ó ti blow ẹnà wá wí bẹ́ẹ̀ náà ó sì wí lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀wá àṣẹ transformer tọ̀tọ̀ lọ́lọ́ ni wọ́n gbé wáyé. Allah. bàbá wa àmì jésì gbé tiẹ̀ wáyé òun náà gbé tiẹ̀ wáyé ni. Allahu akbar. transformer yẹn wá ń ṣiṣẹ́ ó wá tún bá gbà mú kódà sólà ní ti tiẹ̀ kí n ṣe transformer torí transformer nàìjíríà yà àgbákò ni. wa khairun nasi indallahi sakhasun tahalla bil makarimi wa sifati. ẹni ó sọ̀rọ̀ òun ni gbogbo bá a ti máa lọ tá a máa bọ̀ ẹ̀mí èrí yàn yín o. wa sharru nasi. wàláhì ẹ̀mí èrí ó mí ni ẹ̀ sámú wàláhì ìsúnmọ́bì láì ìjọ òjòkó sí náà ni ó jòkó sí a máa dágbére fún ipá ń bọ̀ wọ́dọ̀ bàbá ni. tí màá di èèfàn yóò jòkó ń bẹ̀ náà kó jòkó ń bẹ̀ kọ́ máa wá àwọn máa wá. wa sharru nasi. mo fẹ́ hẹ́ndì ọ̀rọ̀ mi sí ni pé àwa tí ọlọ́run ṣe séèfù ó gbélé wá wùlé lọ́wọ́ ọlọ́run náà wá sàwa náà lọ́ máa lè tí máa fa aṣọ ya mọ́ olóríire la àwa náà dúró tì í. wa sharru nasi dhul wajhaini fahadhar
مرافقة له في كل حال èmi fẹ́ dúpẹ́ ní ìsẹ̀kẹ́ èbú. ولا تمدد له في الود حبلا. gbogbo bá ti wá èyí tó lọ́wọ́ fẹ́ rí wọn náà ní àná. وشر الناس ذو الوجهين فاحذر مرافقة له في كل حال. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó dáa a kò tiẹ̀. حياكم الله. abẹ́rẹ́ tó bá sọ tí ò dáa a máa wò ó rẹ̀ pé ìwọ ló wí sọ́lọ̀ lọ́rùn nù ni. أكرمكم الله. àbá afádùlà fa ńlá. دام الله حياته. ó nínú gbogbo wa tọ́lọ̀ lọ́rùn fẹ́ máa yà sí nísìn. ó ní bàbá ọ̀tẹ́ ọlọ́run tètè yà sí kò wá mọ̀ pé bí kẹ́nìyàn àṣẹ kò tí ì rówó oúnjẹ tí ń wí ọ̀rọ̀ òun ni. ọ wá sọ fún mi ó ní bàbá ọ̀tẹ́ àfikọ́ lọ́wọ́ sànù rẹ̀ kọ́ mọ́ pé ìlàkẹ́ lówó kọ́. ó ní èèyàn ni kò síbi tẹ́wọ́ bàbá ọ̀tẹ́ lọ yóò torí tí yóò lọ wá owó torí pé ó fẹ́ kẹ́ gba ibi tẹ́ ń lọ. الله وخير الناس Saiful Qadiriyya أدام الله حياته. ọ wá kò ní ajánásí àgbà ọ̀dà àfa àgbọ̀n wá sí tí gbogbo ayé ń pè. الحمد لله. níbẹ̀ nílé wa nílé sálímì wọ́n fi jẹ مرشد الدين. Murshidu Dini òní ó káàkiri gbogbo òlu ààrẹ nìkan takò mẹ yẹn táwọn owó táwọn akẹ́lẹ́ lọ́ọ́ fi julẹ̀ ń bẹ̀ tí wọ́n máa fáwọn dongari fáwọn akẹ́lẹ́ sẹ́ríkì حياكم الله. nítorí wọ́n fẹ́ lalẹ̀ nílé ọba Saifu kọ́dà wọn ò tiẹ̀ wọn ò wulẹ̀ kò sí lọ́bì kẹ́kẹ́ pé ọkùnrin yìí nǹkan wù wá ni sáà rẹ̀ bò wọ́n bẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n sì fún ní nǹkan. وخير الناس عند الله شخص wọ́n ṣe sà nínú ọlá mọ̀lánà Amiru Jaysh. رضي الله تعالى àbáyé عنه. Amiru Jaysh nìkan náà ní dídá rẹ̀ mú. wa Saifu bijambihi bil ams ọwọ́ adi lónìí apin méjì ọlọ́run pin méjì bàbá Amiru Jaysh kárí dà الله ọlọ́run wá fún Saifu ní Saiful Qadiriyya. وخير الناس عند الله شخص تحلى بالمكارم والصفات. ọkọ mẹ́rin la Nábì bá wáyé ìwà ló bí ọkọ yòókù. Ahamadu Hamidu Mahamudu wa Muhammadu. صلى الله عليه وسلم. gbogbo yòókù sífàtù ní li Rasulillahi sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم. ọgọ́rùn méjì àtẹyọ kan ni ní sífàtù li Rasul gbogbo yòókù sífà ní jẹ́fà Nábì. bàbá ní kí ló kọ tí Saiful Qadiriyya ń jẹ́ lánàá àní Muhammadu Isa bùnú Abubakar yòó kọ tí ń jẹ́ nù àwọn ẹ̀kẹ́ bàbá ọ̀tẹ́ Ọláyínká àwọn kọ tí ń jẹ́ nù ní. àmọ́mínà yóò ń ti lékún tún lékún kọ́dà èmi náà wọ́n ti jí mi jó ní ikú wọn náà ní fún tiẹ̀ náà ni. الله ní fún tiẹ̀ náà ni. وخير الناس mọ̀ ní pé inú àdára sílẹ̀ mi ti máa ń mú okọ. وخير الناس عند الله شخص تعالى بالمكارم والصفات وشر الناس ذو الوجهين فاحذر. máa láti kó ó wá mọ̀lúdì Saifu. bí tí ń bọ̀ tà yẹn tó máa ń pa aṣọ mọ̀lúdì ló wọ̀ yìí. حياكم الله. nígbà tí Saifu sọ pé alájẹ ẹlẹ́kùn bàdínàmíjì ọ̀la fẹ́ ká mọ́ ní bàdínàmíjì ọ̀la tẹ́ bá ra ọmọ tí wọ́n pọ̀ bàbá mu yìí sọ̀lídẹ̀rọ̀ kan mọ̀ lọ gbà mo ní Saifu mo ní tó wù mí mẹ́ bomi lówó fi gba mọ́tò nígbà tí wọ́n wá sẹ́ndì owó sí mi nígbà tí ilé èso mo ti ná tán ọba bomi lọ èyí tó wá kù lápò mi lánàá kí n tó lẹ́mi àwọn tó bá jẹ́ tiẹ̀ náà lọ́wọ́ máa kọ́ ọ́ bọ̀ lápò mo wá negotiate mo lè pé tó kù lọ́wọ́ mi ọ̀ka ni nígbà tí ọ̀ka àmì màjí náà bá tó ní mo ní mo fẹ́ gba sàdúdẹ̀rọ̀ kẹ́ lọ́la ìyẹn sọ owó mi ò sì ká mọ́ bá mú àpò bá mú pàǹkà àbọ̀bí lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ wọ́n ni wọ́n náà bá tó fún mi 20,000 lẹ́sẹ̀ kẹ́rẹ́ yàrá mo ti jù sẹ́wọ́n lọ́hùn. وخير الناس àwọn tá a wọ yàrá abẹ́ lé 300 tá a kóra síbẹ̀. وخير الناس عند الله
سخصوا tọ́jú orí bẹ́ẹ̀ báwọn tàná ti tẹ̀léra wọn làwọn náà ń tẹ̀lé sẹ́fù. تهلا بالمكان ọmọ tó wá yẹn ọ ní Allah. تهلا بالمكان رمي واصفا Sahibul liwa al-waqti. حياكم الله. èyí ń kọ́ lẹ́yìn tí mo wá o torí yìí ti gba rìwáyà o n bá gba rìwáyà n kó tó di ni mòlúdi mi yóò dé. أكرمكم الله. ọmọ adé èmi náà máa fún tèmi náà bó mu kálá sọ nínú kó náà tó fún títí ẹ Hayyakum káàdì náà Allah. tó fún títí ẹ èyí ò ní ń jásí pé àwa gbà bọ́lá àwọn akẹ́tì gbà bá fà ń dátà sórí lẹ́jẹ̀ ta táwọn akẹ́gbà bàbá náà kíbla ṣẹlá tó ṣe lánàá mo gbọ́ lẹ́nu bàbá ìyá wa tó bí bàbá wa torí bẹ́ẹ̀ láti kékeré la yóò ti mọ gbé ọ báyìí ìyá tó bí Mọ̀lánà Aminu Waizin níjọ́ mọ Markaz wọ́n sọ fún mi pé wọ́n náà ti wọ Markaz wọn ní bẹ́ẹ̀ ni Allahu Akbar Allahu Akbar. tọ́lọ́run sájì lọ́dún ló ṣe yìí àti kékeré làwọn bọ̀dá rẹ ti mọ̀ yìí pé òun ni ó jọ ga láàrin àwọn. Allah. wọ́n làwọn wá lọ sí wọ́n wá lé Ramadan àwọn gbóúnjẹ wálé fáwọn ìyá mi àwọn wá lọ wá sí Shehu Yahya Murtada àwọn sì máa tẹ̀lé wọn lọ́kùnrin lóbìnrin bọ̀dá wọ́n làwọn adébí wá sí wọn wá gbádùn wá sí wọn ajé adamade gbogbo àwọn kí wọn máa ń yàn àmọ́ àti dìbàlẹ̀ lé àbájá lọ kété bẹ́ẹ̀ náà kó ta ké. Allah. àmọ́ ṣe Abdul wọn ọkọ kẹbi tá ti ń ṣe wáàsí wọn ni kódà ń jẹ́ ọ̀nà bàbá náà kí ibò ti bẹ̀rẹ̀ wáàsí. Allahu Akbar. níjọ́ tó mọ̀ gbọ́rọ̀ yìí wọ́n wá ní tí ṣe Abdullahi ló wà lọ Markaz náà yọ lọ kéwu bẹ̀ tọ́bọ̀ wá dé láyé yìí ní tó mọ̀ ṣe wáàsí tá a dúró tì. Wa khairun nasi inda Allahi sakhasun. bàbá èyí tó lọ́run ṣe náà ní kí gbogbo àwọn ẹbí àwọn bàbá àmọ́ ti lọlé Aminu Waizin náà ti lọlé gbogbo ẹbí ní tẹ̀lé bàbá báwa àti tẹ̀léra wa nù ní. Tahalla bil. bil. mo sanjo ni mo ní bàbá la ẹ lè máa pè lẹ́gbọ̀n ẹ lè máa pè mí lẹ́gbọ̀n rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni kò pè mí lábúrò. Allah. mo ń lọ́lọ́run gbé síwájú ní sè á máa tẹ̀lé ni. Tahalla bil makan. inú rántí yìí náà yẹ tẹ̀lé ọmọ anú àwa máa tẹ̀lé ọmọ anú nù rántí tiwa kò dí tiwa lọ́wọ́. Tahalla bil makan rimi wasifati. ìtọ́jú mi wọ́n gbà yẹn ni pé èyí tọ́lọ̀ fi kún bàbá tó fún àfàǹdá tó fún bàbá náà kíbla sharaf tọ́lọ̀ ń gbélé wá wùlé lọ́wọ́ nọ́mbà 3 lẹ́yìn. bí ó bá tún yọ ń bomi náà á mọ̀ pé ẹni tó bá ti di kó ga ó tóbi ó ní nǹkan kọ̀ wá nírú bẹ́ẹ̀ ó sì wà lókè yẹn á sọ wípé wọ́kọ́ lọ́yìn yẹn. Allah. Wọ́kọ́ o. gbogbo àwa tá a jẹ́ bí tá a jẹ́ gbọ́n ajásíwájú amúmi ayé sin bàbá ọlọ́run wá gbé àsíálẹ̀ lọ́wọ́ ajára Sheikh Salati wá ń lọ síwájú sí kọ̀ wá sẹ́yìn wọ́n béèrè ẹ̀rẹ̀ kẹlẹ́ ọmọlá àjọ ń dáwọ́ agboolé ni bákan náà àjọ ń dáwọ́ ni àmọ́ bàbá àjọ sebùká àjọ máa dáwọ́ agboolé wọ́n sọ fún yín pé yí báyìí ló mú wa ni àbí bẹ́ẹ̀ kọ́ Akramakumullah. gbogbo àwa yòókù àjọ ń dáwọ́ agboolé ni àjọ ń dáwọ́ bùkátà lé ni afẹsẹ̀ kẹ́lẹ́ Salati ẹ̀dáwó àjọ dáwọ́ ni àmọ́ bàbá àfúníyè kẹ́rí mú wá ni Bẹ́ẹ̀ni. bùkátà ni ó sì wá kólẹ̀ àforí ẹ̀jẹ̀lẹ̀ Allah. alamatul wila alama ri'asa Alamatul ni liwa. ọlọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ kéwùtẹ̀ wáyà yìí Allah. ẹ bá wí gbólóhùn mẹ́rin àwọn àṣàtà kò sí wọ́lá yìí pé ẹ̀ sábà ẹ̀ wí gbólóhùn yìí ni mo fẹ́ wí Tọ́. wọ́lá yìí pé mo gba ìsìn ní àṣàtà kò sí mo sì rí alama rẹ̀ Allah. ní tí wọ́n bẹ̀rẹ̀ àṣàtà kò sí ìlàfẹ́ ká wí fún bàbá ọlọ́wọ́ Allah. bá a ti ń ṣe sí kì í ẹ́ rí i pé ara mi ń yá díẹ̀ ara mi ti ń ṣe súlò ara mi ń yá díẹ̀ ń ṣe súlò ẹ̀rù ń bà mí ni bàbá ọlọ́mọ fi ọ̀pọ̀ alẹ́ kún. Amin ya Allah. Amin. ẹni Allah Allah. alahayyu Alahayyu. alakayyumu Alaqayyumu. alaliyu Al-Aliyyu. aladim Al-Azim. kulu Allah Allah. alahayyu Alahayyu. alakayyumu Alaqayyumu. alaliyu Al-Aliyyu. aladim. Al-Azim. ọkẹ́ ọ̀gá tá a wí gbogbo àwa tá a ń tẹ̀lé bàbá náà ọlọ́run mọ sọ̀rọ̀ wa látòrí jẹ́. Amin. níjọ́ ni kí bàbá tó gbé kí Amiru Muhajirin tó gbé mọ́tò wá wọ́n wá rí ọkọ̀ gbé lọ́dọ̀ bàbá náà kò gbé lọ́dọ̀ tiwa a sì bínú ńgbà tó gbé bàbá náà sí àwọn èyí sàṣì bàbá ọ̀dọ̀ bàbá ọkọ̀ sí ètò kàn wá pẹ̀lú yín o ara o ẹ má yí padà bó ti wà náà ni ìwọ́n á gbé pé bàbá mi alákàbí nítorí mo gbé dé bàbá mi alákàbí ìwọ́n á gbọ́ bàbá mi alákàbí Allahu Akbar orin náà kìí ṣe pàwọn náà sálẹ̀ jẹ́
kò ní bu bàbá náà ká máa sálẹ̀ jẹ́ ńgbà máa lọ́njọ́ ni bàbá sọ fún mi ká alájí mọ́tò yìí ti wá gbó mo ní ma wò mí rẹ̀ yẹn ma bàbá alákẹ́ kò fi àmì wájú náà fi sàkọ́bì rẹ̀ kébì ọmọ jáde ọmọ gbẹ̀yìn ọ̀nà mọ́tò náà wà dàbẹ̀kẹ́ bá fẹ́ ṣe nǹkan yọba ti gbẹ́ wà mí jésù wọ̀ nǹkan fẹ́ ṣe nù ni. Allah Allah láwọn muhajirin àti gbogbo àwa yìí náà. àmín. kédélẹ̀ ọlọ́run o báwa ti gbà yí pé ọlọ́run máa wo bàbá torí tó bá wo nǹkan ṣe wá. Allah nǹkan ṣe o. wàlá sọ adéhùn siwa rahamani fasukun. ọkọ̀ kẹta wí báyìí ọlọ́run wọlé bá fà tí ń wù yí pé àpẹ nìkan wọ ọba aláàánú tó fi bàbá sànù wa là ń pè. ya khayra ma sakanu fil qalbi ikhwana. ya khayra ma sakanu fil qalbi ikhwana. ya khayra ma sakanu fil qalbi ikhwana. tibutum. ọlọ́run wọlé là ń bẹ̀ ọlọ́run wọlé abẹ́ afẹ́wilẹ̀ kẹsì bàbá gbogbo tí ń jẹ́rìn ẹkún mẹ́jà ké lára bàbá. àmín. ọlọ́run wọn nana wájú ọlọ́run. àmín. wọlé ayé pé wàláhì ìsúnmọ́bìlà mọ́tò sọ́njọ́ ní nílé mọ́sá mọ́ni ẹ̀ lọ́wọ́ ẹ máa wádìí yàn wọ́n máa ń fọ̀rọ̀ wá alẹ́ nù wò wọ́n ń wádìí bàbá mọ́ lọ́wọ́ kan wádìí rẹ̀ yóò lè rí. Allah. kò mọ̀ ògùn lò nígbà tó bọ̀ kó wọ́n ní kọ́dà ọ̀ lérò bàbá kò rí tẹ̀sùn bá mẹ́ mọ́ ní kún fáyà kúnnù ní lò. Allah tibutum fatọ́bátì bí kúlílì hùdì zùbàtùkọ́. ọ̀kẹ́ tá a fẹ́ wí gbogbo ẹ̀yọ́ ọmọ tẹ́ bá tẹ́ farabalẹ̀ fún mi yìí gbogbo yín látòkè délẹ̀ yọ wọlé ayé ké mo fi bàbá tọrọ àdúrà fún yín ẹ̀yin náà sọ̀rọ̀ inú ayé. hatta jusitum mina rahmani ridwana. ẹni Allah. Allah. Alahayyu. Alahayyu. Alaqayyumu. Alaqayyumu. Alaliyu. Alaliyu. Alazim. Alazim. Ayatul Kursi kí bàbá máa sàmì. Àmín. Bismillahir Rahmanir Rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawmun. Lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. آمين. اللهم صل على محمد وسلم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وسلم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وسلم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Baba Daudu. Baba Daudu. Tí ẹlẹ́sẹ̀hùn jama. Ṣéèkù. Tí ọlọ́mọ àmà tó wá fi bàbá lọ́ọ̀nchì àyínkúmọ́. Wọ́n láwọn àgbàlagbà tí wọ́n kọ́kọ́ jẹ Daudu ládùúgbò yìí. Nígbà wọ́n pínlẹ̀ fún wọn, wọ́n sọ pé wọ́n wá lọ bá wọn àfáà pé ẹ bá ń bẹ lọ́wọ́ bí tẹ́ pín fún mi lè kó ni ẹ bẹ kọ́ lọ sọ̀rọ̀ ilé ọlọ́ra. Allah. Bàbá àwọn àgbàlagbà tán pilẹ̀ àdúgbò yìí. Ẹ bọ́lọ̀ tó wá ṣe lónìí. Alhamdulillah. Ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín tọ́wájẹ́ pé lásìkò títí yín ni bàbá wa dé Ògo Salati lẹ rí yìí o tí gbogbo àwọn ògo wà lábẹ́ rẹ̀. Ògo lẹ́rí worldwide. Ògo worldwide nínú ni Ọlọ́run wọlé abẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run jẹ́ rí i pẹ́ kẹ́yìn náà wà máa pẹ́ lóye náà. Àmín. Ó tún kọ àwọn àna Ọlọ́run kan tí ń bọ̀ wáyà yín o lẹ́yìn yunifásitì yóò tún kọ àwọn àna Ọlọ́run kẹ́kọ̀ọ́ alọ́mọlété tẹ́ ẹ máa jẹun indọ́sírì Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Inna a'tainaka. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shaniyaka huwal abtar. Jaramase. Ọmọ wa àdúrà bàbá wa Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà inna a'tainaka. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shaniyaka huwal abtar. Abadam Afa má dà sí. Gbé kinní fún àbá àkópẹ̀rún. Má dà sí. Ọya dàrún sí wàhálà. Allahu akbar, Allahu akbar. Allah